lóòótọ́ ni PDP ń fa Goodluck Jonathan lójúmọ́ra láti dupò ààrẹ lọ́dún 2027 ohun tí a mọ̀ rèé o ẹ wá gbọ́. Ojúmọ́ kan àrà tuntun ló ń jáde lágbo òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà o. Tuntun tó tún jáde ní ìròyìn tòní. Ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ti ń jíròrò láti fa ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan rí Goodluck Jonathan kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fún ètò ìdìbò ààrẹ lọ́dún 2027. Jonathan ló ti gba ìsinmi lẹ́nu iṣẹ́ òṣèlú láti ìgbà tó ti lulẹ̀ lọ́dún 2015 nínú ètò ìdìbò ààrẹ tí ẹgbẹ́ òṣèlú PDP sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé ìjíròrò ti bẹ̀rẹ̀ pẹ̀lú Jonathan láti jáde dupò ààrẹ tako ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò tó ń bọ̀. Àwọn amòye kan gbàgbọ́ pé ìgbésẹ̀ ńlá rèé láti dènà de àpapọ̀ àwọn ẹgbẹ́ kan. Ìròyìn tó tẹ iléeṣẹ́ ìròyìn lọ́wọ́ ni pé PDP pẹ̀lú àjọṣepọ̀ àwọn gómìnà àti olórí lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà gbìyànjú láti bá ààrẹ Jonathan sọ̀rọ̀ láti jáde dupò ààrẹ nínú ètò ìdìbò 2027. Malam Ibrahim Abdullahi, igbákejì agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP, fìdí ìròyìn náà múlẹ̀ pé tó sì jẹ́ kó di mímọ̀ Jonathan ṣetán láti fohùn rere sí ìbẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní ìgbésẹ̀ láti fún Jonathan ní àsíá ẹgbẹ́ náà ló dá lórí ìbéèrè àwọn ọmọ Nàìjíríà láti gbé ààrẹ nígbà kan rí náà padà nítorí àwọn aráàlú ti rí i pé àwọn ṣe àṣìṣe ńlá nígbà tí wọ́n dìbò takò Jonathan lọ́dún 2015. Nǹkan tí ẹrú Ọlọ́run yìí ṣe nígbà tó wà ní ìjọba ló jẹ́ ká gbàgbọ́ pé ó ní inú rẹ̀. Níwọ̀n ìgbà tó sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP, a sì lè wá síta nígbà tí àwọn aráàlú ti mọ̀ pé ohun tó wáyé tẹ́lẹ̀ kì í ṣe ẹjọ́ rẹ̀. Wọ́n fún un ní sùúrù tí wọ́n sì ń bi Ọlọ́run pé kó rán èèyàn gidi wá. Nígbà tí a sì nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn tí a sì fẹ́ nǹkan tó dáa fún wọn, a rí i pé ó ṣe kókó láti tẹ́tí sí ìbéèrè aráàlú ká sì wá ọ̀nà àbáyọ sí i. Malam Ibrahim Abdullahi ṣàlàyé. Bákan náà ni iléeṣẹ́ ìròyìn tún gbọ́ pé ọ̀pọ̀ àwọn olórí nínú ẹgbẹ́ òṣèlú PDP tẹ̀lé Jonathan lọ sí orílẹ̀-èdè Gambia ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú èròǹgbà láti bá a sọ̀rọ̀ pé kó wá díje dupò ààrẹ. Lọ́wọ́ yìí, Malam Ibrahim Abdullahi ní ààrẹ nígbà kan rí ọ̀hún fi àmì hàn pé yóò tẹ́wọ́ gba ìpè láti ọwọ́ PDP tó sì tún fi àwọn ohun tó lè dí i lọ́nà sílẹ̀. Ó ní ó ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó sì ń fún wọn ní ohun tó lè mú díje fún ipò ààrẹ. Onímọ̀ nípa òṣèlú ọ̀jọ̀gbọ́n Abubakar Kari ti fásitì ìlú Àbújá gbàgbọ́ pé èyí yóò fa ọ̀pọ̀ kùdìẹ̀kudiẹ nínú ètò ìdìbò ọdún 2027. Ó ní tí Goodluck bá díje, atẹ́gùn tuntun yóò dé bá PDP, èyí tí wọ́n nílò lọ́jọ́ tó ti pẹ́. Mo gbàgbọ́ pé ìjáde Goodluck Jonathan yóò mú ìfàsẹ́yìn bá àwọn ẹgbẹ́ òṣèlú tó kóra jọ nítorí àwọn ní ìgbàgbọ́ pé wọn yóò jẹ́ alátakò ńlá. Ẹ̀wẹ̀, ìròyìn míì tún jáde pé PDP ń bá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano, Sínẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso sọ̀rọ̀ láti dupò gẹ́gẹ́ bí igbákejì pẹ̀lú Goodluck Jonathan. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ bá wa fi èròǹgbà yín ságbára àríwísí kí ẹ sì bá wa pín ká. Nimat Abdulkareem ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.